Tá bá sọ̀rọ̀ nípa ìtàn ilẹ̀ Yorùbá, ó di dandan ká sọ̀rọ̀ nípa ìtàn ìlú Ẹ̀gbá. A dẹ̀ lè sọ̀rọ̀ nípa ìtàn ìlú Ẹ̀gbá ká má dárúkọ obìnrin akíkanjú kan, obìnrin alágbára tí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà tí orúkọ wọn jẹ́ the Lioness of Lisabi. Tí a bá ka ìwé current affairs ní orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀pọ̀lọpọ̀ ohun tí a máa ń rí bẹ̀ nípa arábìnrin yìí ni pé àwọn ni obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wa mọ́tò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni wọn ò purọ́, àmọ́ ìtàn arábìnrin yìí kò bẹ̀rẹ̀ láti pé àwọn ni obìnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wa mọ́tò lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kò sì parí síbẹ̀. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà fún àwọn obìnrin ilẹ̀ Yorùbá, ilẹ̀ Adúláwọ̀ àti àgbáyé ní àpapọ̀. Oríṣiríṣi ohun àràmẹ̀rírí tí arábìnrin yìí ṣe fún ilẹ̀ Adúláwọ̀ ló mú àwọn òyìnbó gan máa gbé ìyìn fún wọn àti fún ìran arábìnrin yìí. Àkọ́kọ́ náà, ta ni the Lioness of Lisabi? Ibo ni wọ́n bí wọn sí? Ilé-ìwé wo ló lọ? Àti àwọn oríṣiríṣi ohun rere wo ni wọ́n gbé ṣe ní ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Adúláwọ̀ ní àpapọ̀. The Lioness of Lisabi, orúkọ wọn máa ń jẹ́ arábìnrin Olufunmilayo Ransome Kuti. Wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Wọ́n bí arábìnrin Funmilayo Ransome Kuti sí ìdílé olóyè Daniel Thomas, ìyẹn ní ọdún 1900 tí a mọ̀ ní èdè Yorùbá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá. Arábìnrin Funmilayo Ransome Kuti ó jẹ́ akíkanjú, ọmọ tó jáfáfá. Nígbà tí wọ́n dá ilé ẹ̀kọ́ Abẹ́òkúta sílẹ̀, ìyẹn girama Abẹ́òkúta, àwọn ni obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbà ní akẹ́kọ̀ọ́ sí ilé ẹ̀kọ́ girama Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ìtàn fi yé wa, nígbà tí wọ́n dá ilé ẹ̀kọ́ girama Abẹ́òkúta lẹ̀, arábìnrin Funmilayo Ransome Kuti ni obìnrin akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbà sí ilé ẹ̀kọ́ náà, ìyẹn ní ọdún 1914. Ìkejì ohun tí ó yà wá lẹ́nu tí arábìnrin gbé ṣe ní ilẹ̀ Adúláwọ̀ àti ní ilẹ̀ Yorùbá ní àpapọ̀ ni wípé òun ni obìnrin alákọ̀ọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó kọ́kọ́ lọ sí ìpàdé Women's International Meeting, ìyẹn ní ọdún 1963. Ìpele kẹta tó jẹ́ ìyàlẹ́nu tí arábìnrin yìí ṣe ni wípé àwọn ni obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dá ẹgbẹ́ Common People Party lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí tó dẹ̀ máa fi wọ́n pe arábìnrin yìí ní the Lioness of Lisabi, nítorí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ìlú Ẹ̀gbá. Ìgbà tí Olufunmilayo Ransome Kuti tí wọ́n parí ẹ̀kọ́ wọn ní ilé ẹ̀kọ́ girama Abẹ́òkúta, wọ́n lọ sí òkè òkun láti lọ ka ilé ẹ̀kọ́ ìwé gíga. Ìgbà tí wọ́n dé padà, wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni. Ìgbà náà ni wọ́n fi owó orí kún owó orí àwọn obìnrin tí wọ́n ń tajà ní ọjà. Arábìnrin Funmilayo Ransome Kuti ló dìde láti lájà fún ẹ̀tọ́ àwọn obìnrin náà. Ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀, àwọn èèyàn rò pé wọ́n ń ṣeré ni, tó bá yá wọn á dákẹ́ ariwo. Ìgbà tó dẹ̀ rí pé ọ̀rọ̀ yìí máa ti ń di wàhálà, ló bá ní kí wọ́n gbé orò jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní ilẹ̀ Yorùbá, obìnrin ò kì í fojú korò. Obìnrin tí ó bá fojú korò, orò á gbé. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, àwọn àgbà ló sọ bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n gbé orò jáde, gẹ́gẹ́ bí ìtàn fi yé wa, kàkà kí àwọn obìnrin yìí sá, níṣe ni Olufunmilayo Ransome Kuti tó dúró tì wọ́n. Ìgbà náà ni ọba tó wà ní orí ìtẹ́ ńgbà yẹn rí pé ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ ṣeré-ṣeré o, ni wọ́n wá ní kí ọba fi yẹra kúrò ní orí ìtẹ́ fún ìgbà díẹ̀ títí tí wọ́n fi yanjú ọ̀rọ̀ náà. Ìdí tí wọ́n máa fi ń pe arábìnrin ní the Lioness of Lisabi nìyẹn. Nǹkan pàtàkì tí ó jọni lójú tí arábìnrin yìí ṣe ni wípé àwọn ni obìnrin àkọ́kọ́ tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ Western Women's Union, ìyẹn ní ẹgbẹ́ NCNC. Yìí kan tó tún wá ya àwọn èèyàn lẹ́nu tí a fi ń mọ ìran wọn dèní ni wípé àwọn ni wọ́n bí ọmọ tí a mọ̀ sí arákùnrin Fela Anikulapo Kuti, tí gbogbo wa mọ̀ ní ilẹ̀ Adúláwọ̀ pé àwọn ló dá orin Afrobeat lẹ̀. Ṣé wá rí i pé Ọlọ́run kẹ́. Èyí tó tún wá yàyàn lẹ́nu jù tí wọ́n ṣe tó tiẹ̀ dùn mọ́ irú èmi yìí nínú pé àwọn ló jà fún
Wọ́n wà lára àwọn tó jà fún òmìnira Nàìjíríà. Tí ó bá ń pe oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jà fún òmìnira Nàìjíríà lénìí, dandan ni kí wọ́n dárúkọ arábìnrin Olufunmilayo Ransome Kuti. Ṣé wá rí i pé ìtàn arábìnrin Olufunmilayo Ransome Kuti kò bẹ̀rẹ̀ lórí pé àwọn ló kọ́kọ́ wa mọ́tò ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà ẹ̀yin obìnrin, mo bẹ̀ wá, mo rọ̀ wá. Ẹ rí bí arábìnrin Funmilayo Ransome Kuti tó ṣe gbárùkù tu àwọn obìnrin Ẹ̀gbá láti jà fún ẹ̀tọ́ wọn. Ẹ jẹ́ kí àwa obìnrin kí a máa gbárùkù ti tira wa láti máa jà fún ẹ̀tọ́ wa àti àwọn ohun tí ó jẹ́ tiwa ní àwùjọ. Ètò náà wà ní jù báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín, òrèǹtẹ̀ yín, àyànfẹ́ yín, Bolanle Onísítórì. Mo wá ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi mọ̀ pé ó dàbọ̀.